والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a ti ṣàlàyé fún wa wípé gbogbo ẹni tó bá fẹ́ rí ọmọ tọ́ lórí kàníyàn téèyàn bá fẹ́ fi tọ́ ọmọ, ibi tó dáa kéèyàn ti bẹ̀rẹ̀ ní kéèyàn ṣe husnu ikhtiyar az-zawja. Ìyá ọmọ ló ní àǹfààní jùlọ láti báyàn kọ́ ọmọ ní nísìkú nǹkan téèyàn fẹ́ kọ́, ìdajì nǹkan téèyàn fẹ́ kọ́. So téèyàn bá wá ṣe sùúrù, a jẹ́ pé yóò wá pé kò burú fún èèyàn láti fẹ́yàwó pẹ̀lú pé ẹni rẹwà. Kìí ṣe àbùkù fún èèyàn kí a fẹ́yàwó torí pé ẹni lówó. Kò burú fún èèyàn kí a fẹ́yàwó torí pé ẹni lẹ́bí. Àmọ́ tó burú ni pé ká kọ̀nsídà gbogbo nǹkan wọ̀nyí wà lẹ́sìn. Iṣẹ́ nǹkan tó dáa. Then nǹkan tá a sọ pé kó ní yìí ó gbọ́dọ̀ ní láti achieve aim tó tóbi. Lápẹẹrẹ nínú ẹ̀sìn wa báyìí, idha kanat fi dinina nisa tahriqu qulubuhum fi mawqifil muslimina fil alam, idhan tabala wọn tó yẹ pé nínú àwọn obìnrin tó yẹ pé ọkàn wọn gan ti ń burn already pé ṣé bí ọmọ yóò ṣe wá máa lọ lélẹ́yìn. Àti ní àwọn tọ́kàn wọn ti ń burn bẹ́ẹ̀ ṣé bí ọmọ yóò ṣe máa lọ rèé. Tábà ti ní bẹ́ẹ̀ ó mì pé irú àwọn obìnrin yẹn wọ́n lè ràn wá lọ́wọ́ láti build the next generation. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n lè ràn wá lọ́wọ́ láti build the next generation. Kódà nígbà míì àwọn olùmọ̀ ní ká mọ́ consider wípé kóbìnrin àbọ́kùnrin mọ́ consider pé gbogbo nǹkan ti bàjẹ́ tán, ó lè jẹ́ ọmọ tí wọ́n ó rè ní ó la gbogbo ọmọ yìí pátápátá. But lórí àníyàn wo lèyàn ṣe fẹ́ rèé. Ẹni tó bá fẹ́ rí ọmọ an yakuna aliman, tó ń fẹ́ kí ọmọ yìí jẹ́ onímímọ̀, ó ní ìdí kó kọ́kọ́ ṣe dùá. Bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan yòókù náà ó bẹ Ọlọ́run ọba lé lórí, Ọlọ́run jọmọ yìí o jaluhu aliman. Gẹ́gẹ́ bí Ànábì Ibrahim alayhi salam sọ pé wa min dhurriyyati, qala wa min dhurriyyati, Ọlọ́run jó dọ́dọ̀ àwọn àrọ́mọdọ́mọ mi. Qala la yanalu ahdi dhalimin. Eléyìí ṣe pàtàkì púpọ̀. Ẹni tó bá jẹ́ pé n tó ń fẹ́ ni pé owó ló fẹ́ kọ́mọ rẹ̀ ní, gbogbo ń tà ń sọ yìí pátápátá lẹ́yìn ìgbà téèyàn ti mójútó àwọn wàjibátù dìníyà, ó sì sá fún àwọn ìtàpẹ̀ ní muharramat tí Ọlọ́run ọba dẹ́dà subhanahu wa ta'ala láti ṣàlàyé rẹ̀ fún wa. Tó bá ti sákò bẹ́ẹ̀ fún kò sí wàhálà ń bẹ. Èèyàn lè ní ó lè wù ẹ̀kọ́ ọmọ èèyàn olówó. Kódà ẹni tọ́lọ́run bá bùn lọ́mọ tó pọ̀, ó lè choose láàrin àwọn ọmọ rẹ̀ pé Ọlọ́run ló mọ téèyàn ọmọ o. Bọ́mọ eléyìí ṣe ń dàgbà yìí ó súnmọ́ pé ọpọlọ rẹ̀ jí sí business. Bọ́mọ eléyìí ṣe ń ṣe yìí, kódà ẹni tọ́lọ́run bá kẹ́ lè ṣe pé ẹ̀yin ìbẹ́yìn bá dáa fún àwọn ọmọ ìyá yóò máa finance yìí, kò burú bẹ́ẹ̀. Shu'ba bin Hajjaj rahimahullah ìmọ̀ ń sọ fún àwọn ọmọ kéwù rẹ̀ pé alaykum bis-suq, ẹ má fi kátàkárà lẹ́ o, fa inni a'ilun ala aw iyalun ala akhawayya. Èmi tẹ́rí pé èmi lọ bí business mi tajà, mo láwọn tí ń fún mi lówó àwọn ọmọ ìyá mi méjì, wọ́n máa ń finance mi. Ṣé gbogbo èèyàn ló nírú àǹfààní bẹ́ẹ̀? Gbogbo èèyàn kọ́. Ṣé ó bá ṣe ń sọ fáwọn ọmọ kéwù pé ẹ má fi kátàkárà lẹ̀ because èmi láwọn tó ń fún mi lówó ẹ̀yin ò ní. Ẹ rí i pé àánú Ọlọ́run bá gbà òun ni kí àáfàá lè sọ òdodo fún àwọn ọmọ kéwù rẹ̀ báyìí. Tẹ́ bá wo mustawa àáfàá ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá precisely, orí bákan náà fi maisha níbi maisha, kì í ṣe bó ní kálukú ṣe mọ kéwú tó lọ́lọ́run ṣe ṣàánú rẹ̀ bí ọ̀rọ̀ ayé tó. Àwọn míì wọ́n mọ kéwú, wọ́n mọ mi títí, àmọ́ Ọlọ́run ò ṣe fatu rizq fún wọn. Mo gbọ́ lẹ́nu ìkan nínú àwọn àfáà wa hafidhahullahu ta'ala, Ọlọ́run bá ṣe dáadáa fún wa, pé Sheikh Moshood Ali Salman wọ́n ní brọ́dà tó ní owó gan-an tó máa ń finance wọn. Bàbá wa kúrò ní library, wọ́n láwọn ò ka Maktabatu Shamila rí láyé àwọn, imagine. Àwọn ń ka Maktutu làwọn máa ń kà láyé àwọn.
ẹ jọ̀ọ́ kí n kàn sọ àǹfààní Sheikh Moshood Ali Salman àti irú ọpọlọ tọ́lọ́run bá fún wọn kí n kàn sọ DMBC. àwọn ò tún lè mọ̀ ọ́, àwọn tán kéwú lọ́dọ̀ wọn tán jẹ́ àwọn àfáà tiwa náà lè sọ pàtàkì wọn. bọ̀dé ń táwa kà nù tíra táwọn tíra àwọn táwa kà ẹ jẹ́ nǹkan sọ ẹyọ kan. ẹnìkan wà tẹ́ ń gbọ́ tí wọ́n ń pè ní Al-Kawthari, ẹ ti gbọ́ nípa wọn rí ẹni tí bá mọ̀ ń ka tíra díẹ̀. Al-Kawthari rajulun Hanafi Sufi, Hanafi ni Sufi ni, àfáà ni wọn. àmọ́ wọ́n ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ tó jẹ́ pé ọ̀rọ̀ náà burú púpọ̀. wọ́n sì láwọn tíra kan tí wọ́n kọ táwọn àfáà yàní tí wọ́n mú wọn lé lórí pé in tí wọ́n kọ sínú tíra yìí fi nadhar. ó wá ní tíra kan wọ́n wá fẹ́ claim, ẹni tí mò ń sọ yìí wá fẹ́ claim pé tíra yìí kò sí ẹnì kankan tó sọ̀rọ̀ nípa rẹ̀ rí lágbàáyé, wọn ò rí kánú tàn rí pé wọ́n sọ pé ẹni yóò Ibn Qadi ó kọ tíra tí ń jẹ́ bẹ́ẹ̀. àwọn aláwọn lọ country kan àti Turkey or India, àwọn rí tíra yìí bẹ́ẹ̀ tó ṣàfihàn pé ẹni yóò Málíkì ni wípé ó kọ tíra tó sọ̀rọ̀ nípa mọ̀ọ́dún, ó sì sọ báyìí nínú tíra rẹ̀. ọ̀rọ̀ tó sọ pé ẹni yẹn sọ yẹn ó àyádà, ó ṣèrànlọ́wọ́ fún ọ̀gọ̀rọ̀ mọ́kì fún wọn táwọn afáfẹ́ mú wọn lé lórí. iṣẹ́ ti wá bẹ̀rẹ̀, ta ni ó confam pé ṣé tíra ìjó òdodo? tẹ́ bá ń ka tíra wọ́n sọ pé nisbatul kitab ila mu'allifi, ṣé lóòótọ́ lẹ́ni yẹn kọ́? à ń sọ̀rọ̀ àwọn tíra àwọn tó ti kú bí 700 years ago. bó la ṣe fẹ́ confam pé ẹni ló kọ tíra ẹ̀? wàhálà wa bẹ̀rẹ̀. orí ẹni nìkan ló sì sọ pé òun rí ní maktaba, ó sì wà ń bẹ̀ nígbà tí wọ́n lọ confam ẹ̀ lóòótọ́. bó ṣé kìí ṣe pé nìkan ló fi tì sí, kìí ṣe ẹni yẹn ló kọ tíra yẹn. ó dàbí ká fọ̀rọ̀ kan tì sí Ibn Taymiyyah nìsín, ẹ ti mọ bí ó ṣe rí lọ́kàn àwọn Ahlus Sunnah wal Jama'ah. Ibn Taymiyyah ló sọ̀rọ̀ yìí, láti wọn pé àbó ní mahmal ni àbí nǹkan ni, tí ò bá bẹ́ẹ̀ rí wọn ó dánú náà ni, but at least pé ẹni tó sọ onímọ̀ ni. wọ́n á wádìí, wọ́n á ní ká mú makhtutu tíra ẹ̀ jáde. wọ́n á mú makhtutu ẹ̀ ní pé in tó jọ bí kí wọ́n gbà lọ́wọ́ ẹ̀, bóyá àwọn ó dictate àwọn student kọ́ wọn fọwọ́ kọ́ kó tó di pa ayé pàǹtẹ́ tíra. wọ́n á mú jáde. ta ni ó wá bá wa sọ pé wọ́n gbọ́dọ̀ dá ráìtì ẹni yẹn mọ̀? wọ́n á bi olùmọ̀ ńlá méjì kan. lára àwọn tán bí ní Sheikh Bashar Awad Maruf. wọ́n bi Sheikh Bashar Awad pé ráìtì yìí sójọ ráìtì Ibn Qadi. Sheikh Bashar ní ashba abi khatti, ó jọ ráìtì rẹ̀. ẹ̀dá pẹ̀lú ọba mi ká lọ. wọ́n wá bi Sheikh Moshood Ali Salman, Sheikh Moshood Ali Salman, ma bayna khatti Ibn Qadi wa khattihi kama bayna as-sama wal ard. ṣé wọ́n ní rúmọ̀ tó lè fi yanjú yẹn? gbogbo ilé ìtànká yìí àwọn kan ti ka tírà èyí tó wọ́n jẹ́ manuscript, wọ́n wá gbé fún publisher náà ṣe wá tẹ̀. àwọn kan ní ṣiṣẹ́ pé ìtànká yẹn ṣé kò sí ẹ̀rọ ń bẹ̀. àwọn tí ń kà yẹn ni Sheikh Moshood Ali Salman. manuscript ó ní ìmọ̀ lọ́tọ̀ tí wọ́n fi ka manuscript, èèyàn gbọ́dọ̀ mọ ilmul khutut. nílé ayé wa lé ní wọ́n lẹ́yìn tó mọ̀ nípa khutu Imam Dhahabi jù láyé táwa Sheikh Bashar Awad Maruf. Imam Dhahabi writing wọn dàmọ̀. Sheikh Bashar Awad Maruf ọlọ́mọba kẹ́ wọn, ọlọ́mọba ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. ṣáwá lè rí láì lórí àwọn nìkan ká fẹ́ confam tíra kan báyìí pé ọ̀tọ̀ ní tán ti tẹ̀ fún wọn tó ń ká ìwọ́ tiẹ̀ tó bá débi kò tiẹ̀ tó ka tíra orí Google tó ti ń kà ìyẹn tó ti wọ́ọ̀sì. aláwọn atọ́ tún jẹ́ pé ìwọ́ tún lọ maktaba orí àwọn tó ṣe tàkíkọ́ tiẹ̀ orí nǹkan kan tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé òdodo ní tíra yìí. àwọn kan ló kọ́kọ́ ṣiṣẹ́ lẹ́yìn tí wọ́n sọ pé tíra ìdọ́dọ̀ ìtàn sọ lóòótọ́. nínú àwọn ẹ̀sà wóró yẹn lágbàáyé ni Sheikh Moshood Hassan Ali Salman hafidhahullahu ta'ala hifdhal awliya, ọlọ́run bá ṣe dáadáa fún wọn. now Sheikh Moshood ìlà wọn sọ pé àwọn àfáà wa sọ fáwa wípé wọ́n ní brọ́dà tó lọ́ọ́ ṣe lólówó tó ń finance wọn. ṣé gbogbo àfáà ló ní opportunity bẹ́ẹ̀? so Shu'bah bin Hajjaj wọn sọ fáwọn ọmọ kéwàá pé alaykum bisuk, ẹ má fi ká wá kátàkárà, ẹ má fi ṣeré. Inni iyalun ala akhawayya, èmi tẹ́ rí o àwọn ọmọ ìyá mi ní finance èmi o. ẹ bá rí pé mo bọ́ ta mo á ṣe báyìí, mi ò ráyè, àwọn ọmọ ìyá mi ló ń finance mi. so ẹ tó bá fẹ́ jẹ́ pé ọmọ rẹ̀ jẹ́ àfáà, ó ní tó yẹ kó bẹ̀rẹ̀ láti kékeré. àkọ́kọ́ gbogbo wọn pátápátá, àtẹ̀ntí ó jẹ́ àfáà, àtẹ̀ntí ó jẹ́ olówó, àtẹ̀ntí ẹ̀rọ gbogbo jẹ́ engineer, àtẹ̀ntí Ọlọ́run ni ó decide tí wọ́n padà jẹ́. ó gbọ́dọ̀ wà ní back of the mind gbogbo ẹni tó fẹ́ kọ́ ọmọ di nǹkan. ọmọ ànábì náà kò dín tó fẹ́. ọmọ ànábì náà
débi kó sọ fọ́lọ́run ọba Ọlọ́run sọ pé innahu laysa min ahli kì í sára lé rẹ̀ innahu amalun ghayru salih ọmọ yìí ọmọ òfò ni níjọ́ tí Nuhu ń bí sómọ̀ pọ́mọ òfò ló ń bí ó mọ́ so ó gbọ́dọ̀ wà ní back of our mind òun náà ni ó jẹ́ àmọ́ ṣàdúrà pé Ọlọ́run ọmọ yìí mọ́mọ́ jọ ṣe nǹkan mi so Nuhu alayhi salam tàbá dìbẹ̀ tán gbogbo wọn ẹ má gbàgbé o a ní lọ́kàn pé Ọlọ́run ni ó decide lórí wọn o gbogbo wọn àtẹ́ntí ó dé afá àtẹ́ntí ó dolówó àtẹ́ntí ó di gbogbo ohun tí a fẹ́ kí wọ́n dì níbi dáadáa yẹn gbogbo wọn gbọ́dọ̀ kọ́kọ́ jọ sí déédéé níbi nǹkan kan níbi ìbẹ̀rù Ọlọ́run so àti kékeré là á ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ibi tó ọmọ kékeré sì ti mọ́ kọjù ara ti wà ní practically kì í ṣe ń tà ń sọ so tí ìyá ọmọ bá jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ọmọ yẹn súnmọ́ kó bẹ̀rù Ọlọ́run àná ni Thursday yọmọ alkhamis tó jẹ́ yọmọ alqar lẹ́yìn ọdún àbí mo ní ọmọbìnrin kan tí ń gbé ní sáìdì ọ̀dọ̀ mi ní òkè odò ọmọ náà wá gbàwẹ̀ lánàá kò mọ̀ pé yẹn gbàwẹ̀ ó fẹ́ràn ìbádà gan Ọlọ́run kàn án lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìbádà ọmọbìnrin ni ó wá gbàwẹ̀ àwọn ará ilé mi ní sọ fún mi ọmọ yín mọ̀ gbàwẹ̀ wọ́n ní ń gbọ́ ó mú fúlànà ó lóun gbà ó ní èmi ò tiẹ̀ bí àwọn náà ni wọ́n náà bí pé ó lóun gbàwẹ̀ wọ́n ní wọ́n ní ó wá ń sọ fóun pé bó ń ṣe ń sọ yìí ó pé wọ́n mi òun náà gbàwẹ̀ kìí sọ ọmọ kékeré o ọmọ tó ti lé ní 18 ni o tó mi pé màmá rẹ̀ kìí sọ làkọ́ bí màmá rẹ̀ ó mi pé màmá rẹ̀ ó jẹun tó ti dàgbà díẹ̀ àbí ó ní màmá òun náà gbàwẹ̀ ó ní ìyàwó mi wá ń sọ fún mi pé àwọn wá ní àwọn àpè màmá rẹ̀ òun fẹ́ sọ fún wọn pé àwẹ̀ òtọ́ Ànábì sallallahu alaihi wa sallam ayyamu tashrik ayyamul akli wa shurbi wa dhikrillah nǹkan mẹ́ta ló kóra papọ̀ sí ọjọ́ yìí aklu wa shurbu olàwà fi ní ọjọ́ tá a máa jẹun ni wọ́n máa sọ pé aklu wa shurbu tó máa lè dákọ̀ tọ̀ hàn mẹ́rin gẹ́gẹ́ náà gbà lérò ká jẹ ẹran Ọlọ́run fún wa lówó so àwọn aṣọ fún bẹ́ẹ̀ pé but kí ló sèmi lè mọ̀ bẹ́ẹ̀ pé ní téèyàn bá mọ̀ fẹ́ lára ìyàwó yóò mọ̀ rí lára ọmọ o ní téèyàn bá fẹ́ lára ìyàwó fẹ́ kì í ṣe nífẹ̀ẹ́ sí mo sọ what you married èyí ò rí lára ọmọ o pé ọmọ yẹn gbàwé ló ti mọ̀ òun lára pé àbúrò òun tí mo rí tí wọ́n rí tó ń sọ fún ìyàwó mi bẹ́ẹ̀ pé òun náà gbàwẹ̀ so kíbo ni wọ́n ti kọ́ wọ́n gbọ́n ju bá bẹ́ẹ̀ lọ́dọ̀ ìyá wọn ni pé àwọn ọmọ gbàwẹ̀ so kò ṣeé ṣe àwọn ọmọ náà ò mọ̀ rí bẹ́ẹ̀ náà ni so wọ́n gbọ́dọ̀ jọ ṣe déédéé níbi nǹkan kan kí ni ká alákọ̀ọ́kọ́ jẹ mọ́ ibi ìbẹ̀rù Ọlọ́run so láti kékeré nìyẹn ti wá mọ́ kọ́mọ ẹ̀ níbẹ̀rù Ọlọ́run ẹ̀rí eléyìí ni pé nínú àwọn aṣáájú wa tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ wọn ní Qur'an Luqmanul Hakim àwọn afáàní wọn ìṣànà bí Ọlọ́run ó ní Ọlọ́run ní walaqad atayna Luqmanal hikmata anishkur lillah Ọlọ́run ní àwọn Ọlọ́run la fún Ànábì Luqman ní ọgbọ́n pé kó jẹ́ ẹni tí ó mọ̀ dúpẹ́ fọ́lọ́run wa man yashkur fa innama yashkuru li nafsi ẹni tí máa ń dúpẹ́ o ń dúpẹ́ fúnra rẹ̀ àmì Ọlọ́run sọ pé idh qala libnihi ya bunayya la tushrik billah ọ̀rọ̀ tó lè pa ọmọ ọrùn pátápátá oníkan ọmọ ṣẹbọ ọmọ èèyàn kankan gbogbo tó wà fẹ́ ṣe láyé ẹ̀ kò gbọdọ̀ ṣẹbọ ó sì gbọdọ̀ mọ̀ lójú èèyàn pé bàbá mi ò ní gbẹbọ táàbà wa kọ́ ọmọ pé kó má ṣẹbọ ó dá tábà lo ọ̀nà mẹ́ta yìí wallahu a'lam Ọlọ́run ló nímọ̀ nípa nǹkan mi ta lè lò alákọ̀ọ́kọ́ at-tatbiqul amali fi karahiyati wa bugdi shirk kó rí lára wa níbi ọ̀rọ̀ àti níbi ìṣe wípé akórira ṣíríkù gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ṣíríkù ńgbà tá a bá fi ń sọ̀rọ̀ láàmú pé ṣíríkù ní kíní ẹ̀ ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run ni a sì máa ń ṣàlàyé consequences ẹ̀ nǹkan méjì ni nàbí Luqman alayhi salatu wassalam tábà pé ní nàbí nǹkan méjì ni wọ́n kó papọ̀ níbẹ̀ yẹn náà rí ìdákùn lórí Ọlọ́run nǹkan méjì ni wọ́n kó papọ̀ alákọ̀ọ́kọ́ ya bunayya du'a rahma wọ́n pè pẹ̀lú tí ó pè átífà rẹ̀ yàní emotional knowledge rẹ̀ wọ́n pè ya bunayya kíyàn pé ọmọ ní ọmọ mi la tushrik billah wọ́n sẹ́kọ̀ pẹ̀lú Ọlọ́run second stage ó mìí pé ká máa bá wọn ọmọ wa sọ̀rọ̀ láti kékeré ya bunayya la tushrik billah inna shirka la zulmun azim zulmun azim wọ́n kọ́ ní consequences kí o ṣẹbọ so ẹ bá wò ní ìsìn yí bẹ nínú nǹkan táwọn òyìnbó ń ṣe tó jẹ́ pé hikmatun nabawiyya ni àwa ló yẹ ká máa ṣe ọmọ kékeré tó máa fẹ́ ní kó má ṣe nǹkan àwọn ó kọ́ ní consequences ẹ̀
ọmọ kan wà tí mo pàdé ọmọ yẹn ti ní wrong psychology ọmọ yẹn ò tí jọmọ bí 9 years lọ but ó ti ní wrong psychology mo ní mind pé mo fẹ́ bá àwọn òbí rẹ̀ sọ̀rọ̀ pé ọmọ yẹn ti ní wrong psychology ẹ gbọ́dọ̀ tètè jókòó tí wáyé lá ó lè dá ó lè mọ̀wé but kò ní mọ̀ yẹn bá lò kí mo rí lára ọmọ yẹn àbúrò rẹ̀ ń bí pé kí ni wọ́n ń ṣe lẹ́nu géètì mẹ́yẹn ó ní ojú ẹ̀fọ́ àbí àbúrò rẹ̀ tún bí pé ó bí ní gangan nípa oúnjẹ oníṣẹ́ kò tí ìwọ tí rí bẹ́yẹn in tó súnmọ́ jù ní pé báwọn òbí rẹ̀ ṣe mọ́ bá sọ̀rọ̀ ní tó bá bí wọ́n ní gangan wọ́n ní ojú ẹ̀fọ́ ṣé ò ti rí pé negativity àti èébú ni wọ́n fi ṣe tẹ́rìbíyà ẹ̀ wọ́n fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ tó wọ́n fi sọ ní pé wọ́n sọ pé ìwé ni ó dẹ̀ ti ní sense báyẹn mo ní máa gbé àkínbó bí àwọn ọmọ ìsọ̀rọ̀ ìwé ni yá kí wọ́n fi ìwé ṣe ná éèjì kan wà táwọn afá wulẹ̀ sọ pé éèjì yìí ọmọ tó bá wà ń bẹ yóò mọ béèrè púpọ̀ gan-an láti 3 títí dé wípé bí 9 sí 11 because làákàyè rẹ̀ nígbà náà kò tí mọ nǹkan tó pọ̀ so curiosity kó fẹ́ mọ̀ pé kí náà ń pè kíní kí náà ń pè nǹkan yìí kí náà ń pè nǹkan yìí oní fi ń bi wá but a ti bímọ àfẹ́ wà responsible fún mọ̀sùlí àwọn ilé ni dẹ́dì mi kírétà ń gbélé báyìí náà bóyá tó yá pé ó kéré ló ń sọ àlówó ni tọ́lọ́mà ti ṣe ó fún wa àlọ́bí tó jù bẹ́ẹ̀ lọ kí ló dé tà lówó kò gbọ́dọ̀ súyàn ní èjì kò ó ní èjì tó bá béèrè bẹ́ẹ̀ téèyàn rí pé yẹn ti ṣiṣẹ́ o at this age ọmọ 25 years ní béèrè pé ẹjọ́ kí ló tà fi ń gbé bí náà 25 ó ti dàgbà kọjá bẹ́ẹ̀ ti waste time lórí ọmọ yẹn ìbéèrè ọmọ 5 years ní béèrè yẹn pé kí ló tà ń gbé bí ìmọ̀ bí ó yé wa but ọmọ kékeré tí ṣẹ̀ṣẹ̀ ń dán bọ̀ àgbọ̀dọ̀ mọ́ dá lóhùn pé ojú ẹ̀fọ́ ò rí pé ojú ẹ̀rú ìwé ni ilé lélẹ̀ bá ṣe kọ́ bí psychology ó ṣe dá nǹkan mọ̀ nìyẹn mo rí ọmọ kan tí àwọn òbí rẹ̀ sọ pé ọmọ yìí o ìmọ̀ dá wọn láàmú ọlọ́run kọ́ mọ́ fọmọ wa dá wọn láàmú mi ní mo ní perfect solution mo kàn sọ àwọn nǹkan nínú experience díẹ̀ àti inú nǹkan téèyàn ti kà nípa tẹ́rbíyà tó máa ran àwọn ọmọ lọ́wọ́ gbà tí mo wá wo ọmọ yẹn tí ju ọdún 3 lọ tí mo wá wo mo wá rí pé ẹ ti kó bá ọmọ yìí o wọ́n ní yóò mọ̀ dáyé láàmú gan gbà tó wà ní age bí 1 sí 2 gbogbo nǹkan tó bá béèrè lẹ́mọ́ fún wọ́n ní ọmọdé ni mo ní ara kì í ṣe ọmọdé bẹ́yẹn náà gbà gbogbo nǹkan tó ọmọdé bá béèrè pẹ̀lẹ́ gbọ́dọ̀ mọ̀ ẹni kan tẹ́ sọ pé má dèbè ilé ó yá gbẹ́lé má dèbè ilé díẹ̀ ni ó mọ̀ pé kìí ṣe gbogbo nǹkan lọ ní access má dèbè ilé má délé ó yẹ má dèbè ẹ̀yẹn ó tó èèyàn ní náà bòyán máa insist náà ni àwọn ọmọ kan wà táwọn bá pé bí 3, 4, 5 ẹkún ni wọ́n fẹ́ wọ́n fi gba nǹkan lọ́wọ́ èèyàn sẹ́ǹsì ẹ̀yìn tí ń sọ fún ni pé tí bá ti sunkún ó fún mi tẹ́ ẹ bá jẹ́ pé gbogbo ìgbà tó bá ti sunkún lẹ̀ mọ́ fún bẹ́ẹ̀ ẹ ti kó bá psychology tí ò bá tí ìsunkún kò ní gbà nǹkan yẹn lọ́wọ́ yìí anything báyìí tí ó rí lend lé lórí ni pé ẹ jẹ́ n sun ẹkún ní ìsìn ọmọ bí ó tún wá padà yóò tún wá déwájú yín yóò tún ní ọmọ sí kankan èèyàn sì àmọ́ ṣàlàyé fún why that nǹkan yìí ò dá ní mi ní fún ẹ tó bá sọ kó jù báyìí lọ náà mi ní fún ẹ náà ni wà ọmọ mi ní pé èèyàn níbẹ̀ ẹ ti kọ pé kó má lọ máa fi ẹkún threatening yín ìyàwó mi kan ló kọ́ mi létí mo sọ bẹ́ẹ̀ni emotional blackmail wọ́n lẹ́ emotional blackmail ó fẹ́ blackmail yín pé ẹ wò so ṣùgbọ́n ìyẹn lè ṣàlàyé fún bọ́mọ ó ṣe lè wò kó kéré tó èèyàn bá ṣàlàyé ó ń drop síbì kan nínú làákàyè rẹ̀ mo sì rẹ́ tó ṣe rí mo rí ìkan nínú àwọn obìnrin tó ṣe rí wàláhì ọmọ tí ó ti ju ọmọ ọdún bíi 5 lọ ó sì lè dá nǹkan ṣe ó sì ti ní tìjú ó sì ń sọ fún mi pé bíyàn ṣe lè kọ́ ọpọlọ ọmọdé nìyẹn obìnrin ní sọ fún bẹ́ẹ̀ bíyàn ṣe lè kọ́ ọpọlọ ọmọdé nìyẹn you don't give them everything ó ní ọ̀dà alhamdulillah lára rẹ̀ ni wípé àwa táwa jẹ́ black ta jẹ́ Yorùbá language jẹ́ nǹkan tó lágbára ní tó connect mọ́ ọpọlọ kìí ṣe nǹkan tó dáa kí ẹmọ́ lè express ààrẹ kìí ṣe nǹkan tó dáa so ẹmọ́ create fear sínú ọmọ
African bàbá in tó fẹ́ fi kò ní sùúrù tẹ́rbíyà ìyà ló fẹ́ fi gbé wé máa ná tí ẹ bàjẹ́. Ó ní positive side, ó ní negative side. Positive side ẹni pé tí nínà yẹn ò bá pọ̀ jù débi kó ti yí mọ́mọ lára, tọ́lọ́ndẹ̀ kẹyìn tọ́mọ yẹn ò ríbò míì tí ó ti mọ̀ rí solace, kò ní ìwà abú tó wà lọ rẹ̀ kò ní tètè gbé jáde. The only positive side tó nínú. Cherry the negative side ó wá pọ̀. Tó bá ilé kúrò ní sínú tẹ́rbíyà, ó kúrò lọ́wọ́ yín ní ọmọ tẹ́lẹ̀ jágbé mọ́ tí ó sọ pé dáàdì mi kí ló ṣẹlẹ̀. Ìjọ náà lẹ́mọ̀ pé kò agree pẹ̀lú yín, kò tí l'opinion. Àìmọye ọmọ tó bá jẹ́ kó ti jáde pọ̀ láti 14, 13 láwọn kan pé wọ́n ní oná fi pè wọ́n ní teenager, wọ́n ní nǹkan kan máa ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ní that teen, 13, 14, 15, 16, wọ́n máa ń rò pé àwọn ju àwọn ṣe rí lọ. Lọ́gọ́rọ̀ gbà bàbá ò sí ń lé fún ọmọ ní èjì yẹn. So bóyá bàbá ń wá owó lágbẹ̀rẹ̀ kìí ṣe nǹkan burúkú, but ẹ gbọ́dọ̀ ṣe mathematics yín dáadáa kẹ́ ẹ màsìkò táwọn ọmọ yín nídìí yín, àsìkò tí ìyá náà tó nídìí ìyá rẹ̀. Ọmọ tí obìnrin nìkan bá dátọ́, ọmọ yóò ní àánú débi wípé àánú rẹ̀ máa di àgọ̀. Ọmọ tóbìnrin ọkùnrin nìkan bá sì dátọ́ yóò dájú gan. Gbogbo nǹkan rẹ̀ kàkàkàkà méjèèjì ló dẹ̀ need. Ó ní the mixture of little emotion and firmness. Bó ní ó ti gain firmness ara bàbá rẹ̀ ní. Bàbá rẹ̀ ní ò ráyè púpọ̀. Ọmọ mi kan wà tí ó ti jù bí ọmọ ọdún 3, ó ṣẹ̀ṣẹ̀ máa pé 3 báyìí, ó ti jù bẹ́ẹ̀ lọ. Tó bá mú màmá rẹ̀, gbogbo nǹkan ní máa fi ṣe. Ó lè gùn kó ṣe báyìí. Ìyá gbọ́dọ̀ gbàrú ẹ̀. Èmi náà lè gbà wà, mẹ́rin lè gbà dé level yẹn. Kìí ṣe ti nínà, ti wípé tó bá fẹ́ gún èmi, style ni ó fi gún èmi. Yóò check mi pé, is my mood right? Ọmọ kékeré, is my mood right? Tó bá yẹ́wẹ̀ ó lè gún ẹsẹ̀ báyìí náà kọ́kọ́ wọn gbá mi díẹ̀díẹ̀. Tí bá ti fẹ́ kọ́, tí bá ti ní kí ló ṣẹlẹ̀? Yóò ti mọ̀ pé wrong mood. Ó sì jọ pé àwọn méjèèjì, ó pè pé ó rí lọ́dọ̀ mọ́mọ́ rẹ̀, ó pè pé ó rí pé mi ò ráyè tó wà. Kò túmọ̀ sí pé nínú gbogbo ọmọ tó yẹ pé tí n bá wọlé tí n bá ilé dìmọ̀ problem ni òun wà bẹ̀. In fact, mo fẹ́ jáde láìpẹ́ yìí, kìí ṣe ní astagfirullah, láìpá náà ní ìyẹn ṣẹlẹ̀. Mo fẹ́ jáde mú wẹ̀ tán mú wáṣọ báyìí, epo ń bẹ lẹ́nu rẹ̀. Ó sì ń sí kò wọ́n dìmọ̀ pé epo wà lẹ́nu rẹ̀. Ó sì ní láti bá wá style láti bá òkè orí àlè dìmọ̀ mi báyìí. But ó ti mọ̀ sé mi time yá eléyìí wọ́n máa ń sọ mójú lọ́dọ̀ tiẹ̀. Torí ìyá ẹ̀ kò sí mójú. So ẹ dákun torí tọlọ́run ní àwọn èjì yìí wọ́n ní ìwà púpọ̀ níbẹ̀. Nígbà tó ọmọ bá pé 7, Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní múrù auladakum bis salati fi 7 sinin. Gbàtán bá wà lọ́mọ ọdún 7 ẹ̀kọ́ wọn ni ẹ pa wọ́n láṣẹ ìrun. Ṣùgbọ́n sọ pé wadribuhum alayha wa hum 10 aw wa hum abna'u 10. Tí wọ́n bá ti pé ọmọ ọdún 10 ẹ nà wọ́n lé lórí. Àwọn àfáà ní ṣètùmọ̀ rẹ̀ ní pé a lè ná ọmọ ṣáájú kó tó pọ́dún 10. So tá a bá gbà bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀. Wípé a lè ná ọmọ kìí ṣe pá a lè ná gẹ́gẹ́ bí ṣe sọ́lì fọ́sán ti sọ. Ṣùgbọ́n a lè reduce pé nínà tó ṣe yàní tó mọ níwọ̀n. Ẹ tó kọ tírà tí mo mú dání yóò wù mí kàkà. Al-Jami' fi ahkami wa adabi sibyan òní. Kitabul ilm. Abu Abdullah Adil bin Abdullahi Ali Hamdan. Tàbá ní àǹfààní ẹ jẹ́ ká ka tírà yìí. Mo rò pé màá lè rí summarize tẹ́lẹ̀ ni àmọ́ kò possible. Níbẹ̀ ó sọ bí èèyàn measure tẹ́yàn máa fi ná ọmọ. Pé tẹ́yàn bá fẹ́ ná ọmọ, wọ́n sì mú àwọn àtharu rẹ̀ wá. Wípé fala yarfa'u yadayhi hatta yura ibtuhu. Èèyàn gbọ́dọ̀ gbé ọwọ́ sókè débi pé wọ́n rí ibùtú èèyàn. Èèyàn bóyá tí wọ́n rí kíni àbí èèyàn. Inú tó wá bíyàn tí wá fi kó já bíyá ẹ ti jẹ́ ọmọ yẹn lè. Tí nínà bá fi lè pọ̀ ọmọ ó lè. Tọ́mọ bá fi lè lé nínà yóò máa pọ̀ sí kó tó máa gbọ́. So lára rẹ̀ tó yẹ ká ṣe kó náà ní ká máa bá ọmọ sọ̀rọ̀. Ẹ rí pé Luqmanul Hakim wọ́n sọ fún ọmọ pé ya bunayya aqimis salah. Lẹ́yìn ìgbà tán kọ́ ní tawhidi tán wọ́n kọ́ ní kíni ìrun. Obìnrin ìyá ló lè ṣiṣẹ́ ìjù
tí ó ràn àwa ọkùnrin lọ́wọ́ lásìyàmọ̀ láyé táwa wà yìí. Bọ̀ tóbìnrin ò bá fi lápòlé kan àrùn tí ò lápòlé kan ẹ̀sìn ìyẹn ti sí ọwọ́ ìyẹn ti síyàwó fẹ́. Èé ṣe wàhálà gan kẹ́ tó survive ẹ̀yin àtọmọ yín ẹ ṣe wàhálà gan. Ẹ ṣe wàhálà wà ń bẹ gan o because kọkùnrin tó jókòó ṣe gbogbo tó fẹ́ ṣe kódà kó lówó. Ọ̀rẹ́ mi kan wà tó yẹ pé níbi ètò ayé Ọlọ́run bá ṣàánú ẹ̀. Ó sọ wípé òun máa wà lórí bẹ́ẹ̀dì ńgbà míì òun ó dẹ̀ lo bí 3 hours òun ò ní rọrùn sùn ó sì lówó lọ́wọ́ kìí ṣe tí ò lówó. Ọ̀rọ̀ wàhálà ọ̀rọ̀ ilé ayé náà kó tó rò business gbéyàn kan rò lásán pé adìẹ mẹ́rin tó ti kú ṣàbẹ̀rẹ̀ sí máa rò pé ẹjọ́ wọn ní kí nípa àwọn adìẹ yìí o bàbá ńlá yálà ẹ̀ẹ́dẹ̀ kìíní. Ìwọ tún wá délé wọ́n ló ṣe wá sọ fún ìyàwó nípa ìrun ó ṣe tún wá lọ bá àwọn ọmọ ẹlẹ́yọ kankan parun ẹ́fọ̀tì ńláńlá lèyàn gbé sórí ṣódà tó yẹ kí ìyàwó yẹn kan ràn yàn lọ́wọ́ lórí ẹ̀. But níyàwó tó mọ ìrun mójútó ìyàwó èèyàn ò lè jí lóru kó kírun kó yan náfìlà àǹfààní díẹ̀ lèyàn mọ̀ ṣe lára rẹ̀ because ó dáa pọ̀ kó wọlé ìwọ tó tí wíyá torí iṣẹ́ rẹ̀ ò ráyè ṣe dùhà ìyàwó rẹ̀ ò ṣiṣẹ́ lé kò tún lè kírun. Kí wọ́n ní túmọ̀ kọ́rọ́nà fìbù Ọlọ́run tó sọ kọ́rọ́nà fìbù yìí kùnà Ọlọ́run lánàá Ọlọ́run ni wa qarna fi buyutikunna wa la tabarrujna tabarrujal jahiliyyatil ula wa aqimna as-salah nítorí tẹ̀lé ní kẹ́ ẹ máa kírun Ọlọ́run wá sọ wí kàkà kí lásán ẹ kírun gidi ni torí ìkọ́mọ̀ lọ́lọ́run bá sọ wa atina az-zakah wa atina Allaha wa rasulahu innama yuridu Allahu liyudhiba ankum ar-rijza ahla al-bayti wa yutahhirakum tatheera. So purpose pé kó wà lé náà nìyẹn. So purpose yẹn àwa fúnra wa ló yẹ ká ti build ẹ̀ kalẹ̀ mo ṣì ń re-emphasize lórí ọ̀rọ̀ ìtẹ́ ẹ bá fẹ́ lára ìyá ẹ̀rí lára ọmọ o very very important. Ìgbà tẹ́ ẹ fẹ́ marry náà ló ti kẹ́ ẹ máa ṣọ́ yẹn gbogbo àwọn jamalul arba tí mo sọ yìí pátápátá èèyàn máa ń ṣọ́. It is not haram nínú Islam lẹ́yìn ìgbà tó ti wọ ẹwà ọmọ tán kó ní time láti bá a sọ̀rọ̀ tí ò bá ti sọ̀rọ̀ tí ò dáa ó máa fi check làákàyè rẹ̀ ó máa fi check state tọkàn rẹ̀ wà. Gbàyànjá lọ́dọ̀ àwọn fámílì ẹ̀ sọ pé àìjọsí mo lè bọ́ ọmọ yìí sọ̀rọ̀. Tí n bá fẹ́ fún èèyàn níyàwó tí ò bá nírú bẹ́ẹ̀ kọ́mọ ẹ̀kan ti dáa ni wàhálà ẹ̀ ti rí kọ́kùnrin yìí ò lè mójútó ọmọ yìí. Because ìtumọ̀ ẹni kó yẹ kó bá sọ̀rọ̀ dáadáa kó make sure pé ṣé làákàyè ẹ̀ wà mí tó yẹ kó wà. Ìgbé yẹn kan lọ larí mọ̀ nǹkan. Obìnrin tó bá ní làákàyè ọmọ fún yẹn ní yóò. They are not easy to manage. Ṣùgbọ́n ẹ̀rí lára ọmọ rẹ̀ náà ní làákàyè. So tó bá ti lè ṣe sùúrù pé làákàyè tí ẹ ó lè control ẹ̀ ó padà rí lára ọmọ. Abẹ́lẹ́ ọba Adẹ́dàá subhanahu wa ta'ala Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yuni waj'alna lil muttaqina imama. Bẹ́ẹ̀ bá ń jẹ́ ọmọ bá ti ń pé àwọn èjì kan Imam Muslim rahimahullah wọ́n kọ Sahih Muslim wọn gbà tán wà ní èjì 17. Lóòótọ́ wọn kọ́ continuous process ni o bẹ́ẹ̀ náà ni Imam Bukhari bí i 18-19 náà làwọn náà bẹ̀rẹ̀ Sahih Bukhari 18-19 tiwa kí ni wọ́n ń ṣe. Àwọn kankan wà tí bàbá àti ìyá ò gbọdọ̀ fi hàn ọmọ láíláí ara rẹ̀ ni ìhòòhò àwọn méjèèjì ọmọ yìí ò gbọdọ̀ rí. Tọmọ yín kódà kó tó èjì tí ò ti lè rí tó ò tí ì dá òun mọ̀ ní kẹ́tì mọ́ protect owó yín fún. Al-Imam Ibn Jawzi rahimahullah sọ pé kódà gan kọ́kọ́ ìyàwó má jẹ́ kí ìyàwó mọ̀ rí òun anyhow kó lè bá pọ́nlé. Pé tó bá ríjọ́ tí háìbà rẹ bá ti ń pò lọ́kàn ìyàwó rẹ̀ yẹnyẹn pé ó ní téèyàn bá súnmọ́ ìyàwó ẹ̀ kò sí ní tẹ́lẹ̀ ṣe lásìkò náà. Torí wọ́n ní wọ́n bí Imam Malik pé ṣé ẹ lè súnmọ́ ìyàwó yẹn lẹ́yìn àbọ̀sọ̀ ọ̀lẹ́ òní kò sí ń gbàsọ láàrin èèyàn jù bá náà lọ. Iṣẹ́ kan tó yẹ pé bẹ́ẹ̀ bá ṣe ìbádà kan tí mo gba gbogbo àtọ̀ yẹn nù. Àmọ́ Ibn Jawzi ní tẹ́ ẹ bá ti parí irú súnà bẹ́ẹ̀ ó ní kí ìyàwó yẹn gbìyànjú kó kàn daṣọ kúra. Ó ní torí tí ọkọ rẹ̀ bá ń rí báwọn ní gbogbo ìgbà láì ní pọ́pọ́sì kò ní jọ ọkọ rẹ̀ lójúmọ́. Ó ní bẹ́ẹ̀ náà ni ìyàwó máa wò pé so ọkọ òun tiẹ̀ jù báyìí lọ. Ibn Jawzi ó gbà wá níyànjú pé lẹ́yìn ìgbà tí ẹ bá parí ṣáà ní pẹ̀lú ìyàwó ẹ̀ sẹ́ni tó sọ báyìí láàrin ìyàwó ni ó wà ní pé ká ṣí òwà fún àwọn ọmọ. Ẹ wá rí bàbá mi pẹ̀lú òdodo bọ̀m̀bọ̀ báyìí yóò wá wọ bọ́ksà nínú ilé ẹ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tí ò dáa kò ní nítìjú fún táǹpé ní àlà áwọ̀rọ̀ ó jẹ́ mọ̀gọ́ lálọ́ ni àbí mọ̀kọ́ fàfà.
so ẹ̀kọ́ yẹn gbọ́dọ̀ wà pé ọmọ ó ti mọ̀ pé at least tó ń bá rí bàbá wọn nínú ilé kódà èmi yìí fẹ́ mo kàn fi tèmi ṣe example ní astagfirullah mi yìí fẹ́ káwọn ọmọ rí singlet èyí ni bàbá mi ọ̀rẹ́ méjì gan wọn múra wọn sì ṣí dodo lẹ̀ fúnra wọn kò tá kò bọ́kọ̀ mu èèyàn máa ń tọrọ àyè ní pé ẹjọ́ ṣé mo lè change bẹ́ẹ̀ ó kàpọ́nlé ara rẹ̀ nù kò sàkúdà bí èèyàn ó bá sùn láàrin èrò ó ti ní bí èèyàn ṣe sùn tí wọ́n sọ pé ẹ̀kọ́ lẹ́ni fi sùn àárín ìyàwó èèyàn àti ìyàwó àtọkọ nìkan ni ò sí òhò so ọlọ́run bá wá sọ fún wa pé àwọn ọmọ yín tí wọ́n bá wá bá yín láwọn tó ti bàlágà kí wọ́n máa gbàyọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta ní àsìkò mẹ́ta kan lójúmọ́ kí ni túmọ̀ ẹ̀ àsìkò yẹn o ni èèyàn mọ́ bọ́ sọ́ọ́lẹ̀ iná tàdọ̀ àwọn fìyà àbàkùn nínú zọ̀hírọ̀ nígbà tẹ́ ẹ̀ mọ́ bọ́ sọ́ọ́lẹ̀ àsìkò mẹ́ta wa ni alákọ̀ọ́kọ́ lọ́sàn-án zọ̀hírọ̀ min kọ́bílì sọ̀láàtì fàjì kẹ́ tó kírun àsùnbà kí ni mọ̀dínà tó wà bẹ́ẹ̀ ká tó kírun àsùnbà ó ṣe ṣe kásùnbà láwọ́kọ àtìyàwó ọlọ́run láwọn ọmọ yín tó ti bàlágà ń gbà náà kún gbà yọ̀ǹda kan tó wọ yàrá yín but ẹ̀ẹ̀kọ́ mọ bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kọ́ débi wípé ọmọ yín lè gbé tí sẹ́nu lẹ̀kùn kó máa gbọ́ in tí bàbá àti ìyá rẹ̀ ń ṣe yẹn tí fẹ́ báyọ̀ ọmọ yẹn jẹ́ so débi kọ́ ọmọ lè ẹ̀kọ́ ni pé kó mọ̀ pé wọ́n ṣe stephen ọmọ tí ò tí dàgbà ẹ̀kọ́ ní stephen nínú ilé ká tó aṣọ yìí tó ti ń ṣe kíní o tó ti bàlágà ọlọ́run ní kí wọ́n máa gbà yọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta yẹn alákọ̀ọ́kọ́ ba'da salatil isha ẹlẹ́ẹ̀kejì qabla salatil fajr ẹlẹ́ẹ̀kẹta lọ́sàn but ẹ jẹ́ ká yọ hikman kan bí kí ló tọ́lọ́run fi ọ̀sán sí ayé tá à ń gbé ní ìsìn nǹkan ti bá o láyé àwọn sọ̀hábà tán bá lọ ṣiṣẹ́ láàárọ̀ kó tó di àsìkò zọ̀hírọ̀ yẹn wọ́n ti parí iṣẹ́ wọn lọlé èyí ó spend the quality time pẹ̀lú ìyàwó àtọmọ quality time yẹn sìn ọ́fíìsì ni wọ́n ti ń lò the only time tọ́mọ rẹ̀ ń yọ alẹ́ àtàárọ̀ náà ni weekend ó tún lọ wo bọ́ọ̀ tọ́mọ́ ní kí lọ mọ́ mú nínú dáadáa tọ́lọ́run wá fún ẹ ọwọ́ ò mọ́ so we spend time with our family eléyìí àyà yìí sì sàsìkò wípé ká lo àwọn time yẹn pẹ̀lú ìyàwó àtọmọ most àwọn tó bá máa ń sábà lo time tá a sọ pẹ̀lú ìyàwó àtọmọ wọn ìsábà ní problem ní family wọn kí nìdí ìjọ ríra èèyàn dáadáa fararora èèyàn especially fóbìnrin ó máa ń relieve stress lára wọn púpọ̀ ọlọ́run kò kẹwàá tọ́wọ́ bá ti dàgbà débi pé ǹjẹ́ gbogbo wọn lálẹ́ ní kí wọ́n há Quran method tá a fi há Quran láyé ìsìn èmi ò lè sọ pé ká má lò bẹ́ẹ̀ mọ́ àmọ́ báwọn sàbí ṣe há Quran nìkan nìyẹn mi ò lè sọ bẹ́ẹ̀ kí nìdí ni pé ìmọ̀ ti rí bákan ní ìsìn débi pé ọmọ tí ò bá ti parí Quran níbi ọmọ ọdún mẹ́wàá bí kò ń waste time ni wọ́n kà kún àmọ́ mọ́ gbé sọ́kàn bẹ́ẹ̀ ń tiẹ̀ o ó ti fẹ́ di competition láàrin àwọn èèyàn at 10 ọmọ mi ti parí Quran kí ló fẹ́ fi ṣe kí ló sọ fún wa fún gan torí pé wọ́n gan ló invite ojú gan sínú inú ilé rẹ̀ so oníkálukú àwọn mìíràn máa wo bíi pé failure ló ń pọ́ mọ́ wọn pé mẹ́wàá kò tí ì akọ̀rọ̀ ni ọmọ rẹ̀ lè padà wá dáa jùlọ bẹ́ẹ̀ ni ẹlòmíín ṣe tẹ́rìbíyà ọmọ tiẹ̀ nípa iman nípa taqwa Allah nípa salat den Quran gẹ́gẹ́ bí hadith Anas sọ kunna nata'allamu al-iman qabla al-Quran fazidna imanan bil-Quran ẹ̀ka mọ̀ kọ́ àkọ́kọ́ kọ́ iman ká tó kọ́ Quran ọlọ́run wa lé wa kún níbi imani wa pẹ̀lú Quran ta kọ́ ṣùgbọ́n ní ìsìn ẹ̀fẹ́ kọ́ ọmọ kan ṣe ó débi àwọn boarding schools tá àmọ́ ọmọ lọ ọmọbìnrin gbogbo tó bá wù tó fẹ́ kọ́ nínú Quran mo fọ́ ọlọ́run bá bẹ̀ ọ́ gbogbo tó bá wù tó bá fẹ́ kọ́ Quran lọ fẹ́ obìnrin tó mọ Quran mọ́kàn yọ ọmọbìnrin nínú ilé pé kó lọ há Quran níbi kan gbogbo tó wà ìwé kọ́ hifzu Quran ó ní ìdí ẹ o but ó ní ìdí àwọn nǹkan míì ju hifzu gbàmí yẹ o kì í ṣe pé ó ní ìdí ẹ ju Quran lọ ju hifzu lọ kì í ṣe gbogbo sọ̀hábà ló há Quran náà but ọmọ tó nídìí a lot of training ó kàn lọ olùwà Quran ó sì dé tó lọ bọ́dì mi ó parí junior secondary school kò mọ nada and this is a very important aspect of our life nígbà tí ó máa ń gbélé ayé tán especially as African. Now kò mọ béèyàn ṣe bọ́kọ sọ̀rọ̀ because mathematics ló ṣe nínú numerical analysis wọn ìkọ́ yẹn pé so nínú numerical analysis wọn á ní so téèyàn tó kọ́ bá ti wá dé ṣé Simpson rule ni ó kọ́ ni àbí ṣé yẹn ni ó kọ́ kò lè kọ́ nìyẹn ó yẹ ká ti mọ̀ pé kò ní kọ́ so ó ní ìdí parent ẹ̀ àwọn ẹ̀kọ́ kan wà láwọn school kan I think bóyá in Ireland also bóyá bí 6 or 7 years ago
àwọn ní wọ́n ní best educational system jù mo ti gbàgbé orúkọ country náà nìsín àwọn náà ní jù wọ́n sì ní lọ́dọ̀ wọn ọmọ ò ní wọ school àgbà tó wá tó pé 7 ṣé kò wá kẹ́kọ̀ọ́ lé àwọn bí ààrẹ ṣe ń ṣe bí bàbá rẹ̀ ṣe ń ṣe tí ń kọ́ yẹn kọ́ ńláńláńláńlá ní madrasatul haya ní ń kọ́ yẹn mo fẹ́ mú ọmọ mi lọ sí school sí Quran school nígbà tí mo kọ́kọ́ bí ọmọ Khadija fidhallahu ta'ala mo fẹ́ mú lọ sí school Quran school pé a lọ á Quran ní Quran school mo wá pé Sheikh Najibin wá ní mọ̀mọ́ lọ mo dúpẹ́ fọ́lọ́run pé mo tẹ̀lé mọ̀ràn náà yes mọ̀mọ́ lọ because ó ní ẹ̀kọ́ tó yẹ kó kọ́ nínú ilé ìwọ̀n bá tẹ́ bá lè lọ kó dé ò bẹ́tà mi ìsọpọ̀ jí èèwọ̀ pátápátá o because comparatively tẹ́ bá compare ilé ẹlòmíì síbi tó ti fẹ́ lọ Kùránì kó lọ Kùránì bí àlìjẹ́nà àti nani ilé ẹlòmíì ìwọ́n tó fẹ́ àwọn tó yẹ pé kì í borí kì í bo ara gbogbo tí ń gbé lọ́mọ lọ́wọ́ páàdì ni yá tètè mú ọmọ lọ bí tó ti ibẹ̀ yẹn sì pè Ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa so ọmọbìnrin so bẹ́ẹ̀ wọ́n ní láti kékeré láti máa rí ọmọbìnrin láti máa jẹ́ kó mọ̀ kóbìnrin lòun lọ́nà wo á jẹ́ káwọn ẹ̀gbọ́n rẹ̀ máa bá ṣe àwọn iṣẹ́ tó bá le àbáwọn àbúrò rẹ̀ lọ́kùnrin kọ́ máa bá ṣe àwọn iṣẹ́ tó bá le wọ́n fẹ́ gbé nǹkan nínú ilé wọ́n ní ó mọ̀ kóbìnrin ni kò bá jẹ́ pé òun ni elder sister á ní kí àwọn àbúrò rẹ̀ bá gbé ó mọ̀ kóbìnrin ni àmọ́ ń tá a mọ̀ wípé obìnrin yóò jẹ́ ṣe obìnrin tó bá dàgbà in our own environment òun là á jẹ́ kó máa ṣe Khadija lọ gbómi kaná ó yá lọ dáná ó yá lọ ṣe báyìí a máa fi dán o díẹ̀ kì í ṣe pọ́ ọmọ ọ̀dọ́ ní wọn bá ṣe gbogbo nǹkan fẹ́ tó bá lówó mo pàdé bàbá kan rí ní Côte d'Ivoire bàbá náà lówó gan bàbá náà lówó gidi gan ó lówó dáadáa kì í ṣe owó kéékèèké o tí yẹn bá jẹ́ billionaire up to 50 in sefa kì í ṣe owó kékeré mọ́ àbí so omi kó wọ́ọ̀tì tó fẹ́ tó bí 150 billion ní náírà so wọn ò sì kì í sì ṣe pé mo ayé sọ èmi àti wọn jókòó tí ó sì sọ tó jọmọ́ bẹ́ẹ̀ fún mi pé àwọn ò fẹ́ sọkọlọ́n kó ṣàánú wa wọn á láwọn lọ́wọ́ kan pé táwọn ò bá sí láyé ni ọmọ yẹn ó ti kú ilé ọkọ wọn lọ́mọ yẹn àgbà tó level kan àwọn òkú fẹ́ lọ́kọ yóò tó lé lọ́kọ àwọn tí wọ́n gbà òun gẹ́ ní ọmọ ọ̀dọ̀ mẹ́ta tó ń sáàbò nìkan àwọn á pe ọmọ yẹn pé ìwọ ló mọ̀ bá mi dáná nísìnyí o ọmọ inú rẹ̀ wá dùn ní tí ò ṣe tẹ́lẹ̀ ó wá ń da àwọn sáà mánéjì ó lè kẹ́kọ̀ọ́ náà ni wọ́n nígbà tí è da fún bí oṣù mẹ́ta ó pé àwọn pé wo mi ò ṣe ẹrú ẹ̀ pé ń sọ fún mi náà nìyẹn lọ́wọ́ ẹ̀ tí wọ́n bọ̀ dáná àbí kó já àwọn ọmọ ọ̀dọ́ wà ń bẹ̀ wọ́n bọ̀ dáná èmi níwọ̀n bọ̀ dáná wọ́n láwọn ní ìbẹ̀ lára rẹ̀ gbà tó má rí wọn ní kò lo oṣù kan tó fẹ́ kó wálé pé because ẹni tó fẹ́ ò lówó àwọn sì mọ̀ kí làwọn wá padà ṣe ó wá ń sọ pé ẹ rí ẹ wá gbé òkú wọn àwọn sọ pé tó bá kú máa sin ẹ síbẹ̀ wọ́n á sì ní wọ́n kírun sí ọlọ́run bẹ́ẹ̀ wọ́n ní ká ní ìyá rẹ̀ ló pé at that point ìyá rẹ̀ ò ní kó mọ̀ bọ̀ wálé ìyá rẹ̀ sí Nàìjíríà ìyá rẹ̀ sí ní country yẹn UK ní ìyá rẹ̀ wà Ọlọ́run ló ní káwọn wà láyé àwọn làwọn jẹ́ kó retain family rẹ̀ because later wá padà rí pé ilé ọkọ yàtọ̀ sí ibi táwọn ti wá so kí làwọn ṣe bàbá yẹn lọ gbọ́n kò jẹ́ kí atifa gbé o pé ọmọ mi obìnrin some people are like that mo jẹ́ àfa ọ̀kan àìmọye èèyàn tó wá fẹ́ jọ ọkọ rẹ̀ sùn báyìí bàbá ti dìde pé ó fi àjọ wọn pé kò rí bẹ́ẹ̀ kò ní gbélé ọkọ àìmọye tí ó pè yìí bàbá ilé ìtẹ́mi sọ yìí ó lóun ó fún ọmọ òun ní 50 million kóun fi try ṣọlẹ̀ ṣòwò yíyan tó fẹ́ fi try yìí mọ́ fi try èmi mọ́ fún mi ní nǹkan mímọ́ 50 òun fún ọmọ òun ní pé tó bá yá òun padà fún níbi 50 million tí òun fi try pé ṣó ti mọ̀ owó ṣe but kẹ́lẹ́ mọ̀ pé àwọn ìpẹ̀lú olówó gidi gan lẹ́ni yìí o now ọkọ ọmọ yẹn ẹ̀yìn ló ti wá fún lówó kò jẹ́ kọ́ ọmọ rẹ̀ mọ̀ kì í ṣe báyìí o kì í jẹ nǹkan báyìí o kì í rí báyìí o kì í ṣe ẹni tí mò ń sọ yìí sáà lùsùn náà kẹ́lẹ́ mọ̀ pé ọgbọ́n Ọlọ́run máa ń pín fún ní kálukú lẹ́yìn sọ pé ẹ mọ̀ pé àwọn oníṣúná yẹn gbọ́n gan mọ́tara rẹ̀ jẹ́ Ọlọ́run jẹ́ agbọ́n àmọ́ kò mí pé kò sọgbọ́n lọ́dọ̀ ẹlòmíì mọ́tara rẹ̀ jẹ́ èmi mi ò ṣe jókòó tí mo wò wọ́n rí and I was learning mo ń learn pé ok èèyàn gbọ́dọ̀ jẹ́ kí atifa bàbá gbéyàn kéèyàn fi lé ọmọ rẹ̀ kó lé ọkọ ọmọ rẹ̀ wá fẹjọ́ sùn ní tẹ̀tí débi pé ọmọdé lé ọkọ àti débi pé ẹ̀ ń prepare ọmọbìnrin ẹ gbọ́dọ̀ mọ prepare ẹ̀ lọ́tọ̀ látara rẹ̀ ni pé bọ́mọ bá ti ń tó level wípé ó dé sínú 10 years lóbìnrin ìjókòó rẹ̀ gbọ́dọ̀ kọ́ bí ó sì máa jókòó
ẹni tó bá ní ìmọ̀ àti ọ̀làjú dáadáa àwọn obìnrin kan wà tá bá ti jókòó ẹ ti rí pé ọmọ ilẹ̀ kọ̀ tóbìnrin bá wọ skẹ́ẹ̀tì tó ti ní bí ó ṣe jókòó bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ kì í ṣe pé láwùjọ yóò jẹ̀lú báàbò àwọn ọmọ tí nínú létà ẹ lè rí skẹ́ẹ̀tì rẹ̀ bó bá ṣe jókòó lẹ́tì mọ́ sọ pé àmọ́ jókòó báyìí obìnrin ò ń jókòó bẹ́ẹ̀ yẹn obìnrin ò ń jókòó tí wàá lata báyìí kódà kó jẹ̀lú báàbò ó ti ní bóbìnrin ṣe máa jókòó ó ti ní bóbìnrin ṣe máa jókòó gbogbo yẹn náà sì ní í ṣe pẹ̀lú tí ó padà jẹ́ ádàbù rẹ̀ bẹ́ẹ̀ náà lọmọkùnrin so tóbìnrin bá ń ṣe bẹ́ẹ̀ lọ títí tóun fi dé ìjọ tóun bá dé éèjì tẹ́ rò pé ó ti yẹ kó máa hide wájìbù ní ilé bàbá lórí kó ṣàlàyé kí ni ìdájọ́ hide fún kí ni ìdájọ́ ẹ̀ mú àjẹkójú tí ọ láti sọmọ pé ntí máa jẹ́ èèyàn lówó lóde o má jẹ́ kójú tí ẹ o ojú máa ń ti pẹ́rẹ́ǹtì míì kí ni ìdí àwọn tó nímọ̀ nípa rẹ̀ psychology sọ pé there are some childhood èèyàn tó dàgbà pẹ̀lú èèyàn tóun ò dàgbà téèyàn sì ń dàgbà ó ní láti mature láti discuss àwọn tọ́pìkì kan pẹ̀lú ìyàwó èèyàn ojú wa ń tìyàn gbà ìfẹ́ discuss tọ́pìkì childhood rẹ̀ àbí childishness rẹ̀ ni ò dàgbà in tí ó break family rẹ̀ ò fẹ́ discuss ẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ you have to discuss it ẹ ti ríra yín tó wá lè ò lè discuss báwo kò sí àyà kankan bẹ́ẹ̀ yẹn ó mú nǹkan báyìí wá ń ní mi lára o ẹ má jẹ́ ká ṣe èmi náà ní èmi náà lára o ẹ sì jọ sọ ara rẹ̀ ní kéèyàn ṣẹ̀yàn kó wá mọ̀ lè rọ pé ìjọ ọmọdé ni mo ń ṣèyàn ń gbà kí n sá fún ojú títì rẹ̀ rárá ìjẹ́ pé ọlọ́run ti èèyàn ti mature ni kó sọ pé ìtẹ̀ṣe rẹ̀ kan dùn mí ó dùn mí ó dùn ẹ má bínú so ọmọdé tó bá ti tó báwọn tó bá ti bàlágà ẹ̀dùn ni ká ṣàlàyé fún pé tó fẹ́ ní iye o onímọ̀ mú yàn lóyún o ṣe ẹ sì fún ní sex education lẹ́yìn tó bá Islam mu ara rẹ̀ ni pé orí báyìí kí n sáré pàkíyèsí kan àwọn ọmọ kéékèèké tánàbí ní ká ya ibùsùn wọn ẹ má jẹ́ ká gbàgbé tọ́mọ bá wà níbi age 8 9 10 11 ẹ jẹ́ ayọ̀ 11 kò mẹ́ age 8 9 wá sẹ́yìn báyẹn ó lè fọwọ́ kàn yín ní private area yín tí ò mọ̀ túmọ̀ rẹ̀ o ẹ má sáré àzún kó ti wo fíìmù kan ó ti wo kúrò kan curiosity lásán ló bá débẹ̀ ẹ kàn sọ pé private area ni ẹ̀yìn kí n expose ẹ̀ kálás àwọn kí wọ́n sọ pé abẹ́rẹ́ ọmọdé méjì tí wọ́n fara wọn lọ́wọ́ wọ́n ní wọ́n ti lọ́kọ̀ ọ̀rọ̀ ìwọ ni wàá ṣẹ̀ṣẹ̀ create sense tí ò sí lórí ọmọ yẹn sórí ẹ̀ so the best ní kẹ́ ẹ máa wò pé ṣèṣe pọ̀ ọmọ yìí wà expose sí nǹkan báyìí tí o bá ti ní exposure yẹn ẹ kàn try láti separate wọn ni ẹ má lọ bring awareness tí o ti ní tẹ́lẹ̀ ẹ má lọ bring ẹ̀ sí lọ́rùn ò ní awareness yẹn ọlọ́run kò ṣàánú wa tó bá jẹ́ ọmọkùnrin nígbà tó náà bá ti ń tó sínú bulug dandan ni ká ṣàlàyé fún ó ti di responsibility bàbá àti màmá láti ṣàlàyé in tó jẹ́ àwọn àkàm tó ní ṣe pẹ̀lú rẹ̀ fún tọmọ bá fẹ́ choose iṣẹ́ tí ó máa ṣe a kò dá èèyàn lè advice ọmọ lórí téèyàn fẹ́ channel sí bóyá rí lára rẹ̀ bẹ́ẹ̀ bọ̀ kò dá kéèyàn force ọmọ lórí ẹ̀ àkọ́kọ́ táwọn afá ní ká ṣe tahbib ká jẹ́ kó fẹ́ràn nǹkan tó fẹ́ ṣe ọ̀nà pọ̀ téèyàn máa fi ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ti ń encourage ibi tẹ́ ń fi ẹ̀bùn sí púpọ̀ yóò máa encourage nǹkan tí ọmọ máa ṣe ìgbà táwọn obìnrin wa náà ò tẹ́ kí a pé káwọn tọ́jú àwọn ọmọ wa mọ́ nígbà tó jẹ́ pé ojú títọ́ wọn àtètè wọn títọ́ ó tẹ́ wa lọ́rùn ju kíkọ́ ọmọ lọ àwọn náà pay attention sí táwọn náà pay attention sí but tó máa rí i pé àtọ́jú títọ́ àti nǹkan kò importance wa tó bá bá ti wọlé gbogbo kàlà máa ń sọ̀rọ̀ education àwọn ọmọ àdèmọ́ fẹ́ràn lásán sọ à ń encourage because ká encourage yìí àwọn ọkùnrin kan tún láwọn débẹ̀ ó fẹ́ ṣe homeschooling ò lè ra ga ó wá ní àwọn sàbẹ̀ ṣe homeschooling làwọn ṣe láyé àwọn sálàfù wa àwọn máa ń lọ sí kutab kò sí nǹkan mìíràn tẹ́sọ̀ ju bí gbàgbọ́ máa ń lọ lékè lọ kutab àwọn bàbá ò ní wulẹ̀ ṣe wàhálà kankan láyé tiwọn ó mì pé ò lè sọ generally wípé home education àbí homeschooling ní gbogbo àwọn sálàfù yìí ò lè sọ because ọmọ kutab ni Imam Bukhari lọ kutab yẹn àáfàá kan tí wọ́n mọ̀ òun yóò ní kọ́tù ó mọ kọ́tù yóò máa àrọ̀bíyà yóò mọ nǹkan yóò jókòó àwọn ọmọ ò mọ̀ wá ẹ̀ẹ́dà wọn jọ bí lẹ́sìn jẹ́lẹ́ ó sinmi ìwọ́n máa wá bọ̀ wọ́n ti máa ń ṣàṣàyàn ẹni tó ní adab tó ní nǹkan tó yàn máa fún ọmọdé ẹni tó lè bọ́ ọmọdé ṣeré ẹni tó wọ́n ti máa ń ṣàṣàyàn rẹ̀ láàrin wọn àwọn sùgbọ́n àṣà ó lè má lè ṣe kò táwọn náà máa wọn lọ sí kutab ẹ̀wọ̀n wọn lọ kutab tó bá débẹ̀ ọmọ mọ̀ a máa ń ṣe gbàtà kéré owó àlàrúbá ọmọ mọ̀ owó yẹn lọ owó yẹn ni ẹni tó jẹ́ mọ̀álímù náà máa ń pè wọ́n
òní ó gbà lọ́wọ́ ẹ̀ so ibẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn sálàfù wa lọ kùtàbù yẹn ni wọ́n lọ ààrẹ tó yẹ pé ìyá rẹ̀ náà ló kọ ọ̀gọ̀rọ̀ lọ sí kùtàbù so kùtàbù yẹn ni wọ́n lọ bẹ̀ ni wọ́n ti kọ́ wọn ní nǹkan bíi mẹ́ta méjọ́lì wọ́n kọ́ wọn béèyàn ṣe kọ̀ọ̀kan béèyàn ṣe kàǹkan àti béèyàn ṣe lè àti híhá Quran tí wọ́n mọ̀ kọ́ wọn kùtàbù yẹn wọ́n ní kọ́tù wọ́n kọ́ wọn kọ́tù wọ́n kọ́ wọn ní bí wọ́n ṣe lè kà bọ́n ṣe lè sọ wọ́n sì máa lọ kò sírú rẹ̀ mọ́ láwùjọ tiwa tó yẹ pé wà nǹkan dáadáa ni ẹnì kó kàn wà ládùúgbò yín ní tí ó máa ṣe nìyẹn àwọn ọmọ ìlú máa wá kankan máa mú irú ayé tàwa yẹn wọ́n lè máa mú bíi 1,000 lọ́lọ́sẹ̀ mo kàn sọ bẹ́ẹ̀ tọmọ bá pọ̀ ní tí ó máa kọ́ wọn nìyẹn ẹ ti prepare yẹn kalẹ̀ ládùúgbò yín kò táàbù ni tá a bá ní dawla islamiyya wo tó yẹ ká ṣe nìyẹn ó wà ládùúgbò kọ̀ọ̀kan kò táàbù ẹ lò ní mímọ̀ but wọ́n yìí kàn fi application gbà yẹn síbẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó pé láti kọ́ ọmọdé ìsẹ̀ni tí ó kàn máa kára ọmọdé ò nídìí kéèyàn kára ó nídìí kéèyàn rẹ́rìn ó nídìí kéèyàn dàbí ọmọdé pẹ̀lú ẹ̀ abẹ́lẹ́ ń kó ràn wá lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tó wá ṣe síyàrú iṣẹ́ pé ó ń dàgbà lọ láyé tá a wà yìí distraction pọ̀ so àwa lè totally sọ pé káwọn ọmọ wa mọ̀ ní access sí àwọn phone laptop it's almost impossible ọmọ yẹn ó padà wà lẹ́yìn tó bá ti dìbò ètò ayé kódà gan ó lè affect ìdìbò ètò ẹ̀sìn náà to be sincere with you yes àìmọye tí wà ní ìsìn ní pé tẹ́ bá lówó tẹ́ fi ra ẹ lè sáré download ẹ̀ wọ́n lọ bá yín tẹ̀ ẹ sì bẹ̀rẹ̀ sí ń kà lọ nìyẹn so kì í ṣe bẹ́ẹ̀ but ó ní èjì tó jẹ́ tá a gbọ́dọ̀ tó introduce ẹ̀ sí wọn àwọn ọmọ kéékèèké kí wọ́n tó dàgbà in my own philosophy mi ò lè allow ọmọ mi tí ò ti parí secondary school láti ní phone èmi ni mo sọ but environment ilé correct tẹlomi ẹ mọ tí ń gbèlú èbó ò lè sọ bẹ́ẹ̀ fún láti ní phone but mo lè allow kó ní system yẹn ní laptop láti GSS 3 or SS1 ìtumọ̀ ni pé kò easy láti kàn connect internet kó kàn jásàgbáyé mbẹ̀ but ó easy láti sọ pé à ń kọ́ Excel ní school ó kẹ́ ń kọ́ Excel gba system kí n dẹ̀ ṣí another user fún ó mọ̀ lo user mi lórí system yẹn kí n dẹ̀ mọ́ monitor ẹ̀ mo lè install keylogger sórí system ẹ̀ kí n máa fi monitor ẹ̀ mo lè install àwọn nǹkan míì sórí system ẹ̀ láti máa fi wò pé àkíní ń ṣe nígbà tí mi ò sí níbẹ̀ mo lè check log rẹ̀ mo lè so many things tó bá dé láti school láàrin bí ọ̀sẹ̀ kan mo lè check gbogbo àwọn login tó ti ṣe lórí system so tọ́mọ bá ti dàgbà débi kó ti outsmart èèyàn kí ẹ̀ ti àdìrí channel ọpọlọ rẹ̀ síbòmí ó túmọ̀ tó náà ti mọ bí wọ́n ṣe check log delete gbogbo log dànù ọmọ yẹn ti ó di pé kí ẹ̀ tètè à channel ọpọlọ rẹ̀ sí so ṣe cyber security because èèyàn ti kọjá àlà fún yàn bẹ́yẹn èèyàn lè má lè handle ẹ̀ mọ́ so látàrí bẹ́ẹ̀ kì í ṣe pé a lè lé àwọn ọmọ wa tán yanyan fún wa a lè kọ́ wọn ní bí wọ́n ṣe lò àwọn ọmọ tí wọ́n bá wà totally exposed to it nígbà tí wọ́n bá ní wọ́n máa wà obsessed pẹ̀lú ẹ̀ so ọgbọ́n kan wà táwa máa ń dá lọ́dọ̀ tiwa ọgbọ́n náà ni pé kí ìyá wọn jẹ́ kí wọ́n lè máa lo fóònù ní cultured time structured time ó yá ìgbà ẹ lọ play kíní kan bẹ́ẹ̀ yóò kàn mọ́ fún wọn sometimes yóò lock àwọn ibìkan sometimes kò ní mọ̀ lock ẹ̀ yóò wo pé kí wọ́n ń ṣe àwọn máa ń dọ́gbọ́n yẹn mo ní ara lé tí ò ní fún ara rẹ̀ àjọ conclude pé èèyàn máa lo WhatsApp lórí fóònù yìí yes why because lọ́dọ̀ tí wọn àwọn ọmọ wọn máa ń tètè outsmart wọn pẹ̀lú àwọn nǹkan yẹn so àwa èmi àti yín lájọ sọ̀rọ̀ fún we are ready a máa fi text message communicate bá a ti ṣe ń ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ nìyẹn no WhatsApp no Telegram no kódà débi kó tó bá fẹ́ check nǹkan tó tiẹ̀ tí mo sọ yóò tiẹ̀ ní social media handle kankan ju WhatsApp lọ tẹ́lẹ̀ náà ju WhatsApp and Telegram lọ tẹ́lẹ̀ so kò sí WhatsApp kò sí Telegram báyìí ju n tá a fi communicate ní call and text message ó sì pè wá because ọmọ tá a rí wípé ó fẹ́ mọ̀ wá too obsessed kó jáde látara bẹ́ẹ̀ Ọlọ́run ti bá wa rí ṣe pé ò ní access sí nǹkan yẹn mọ́ a sì bá sọ̀rọ̀ báyìí àbúnáyì má ṣe báyìí nǹkan báyìí Ọlọ́run sì fún wa ṣe so èèyàn lè mọ́ wà totally deprive ẹ lè mọ́ deprive wọn totally but ó lè wà controlled abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́n kò ṣe ní ọ̀run fún wa. nígbà tí àwa bá ń dàgbà bọ̀ dandan ni ká plan kí àwọn ọmọ wa nífẹ̀ẹ́ wa lẹ́yìn ìfẹ́ Ọlọ́run àtànábì àtàwọn sàábì ẹ̀ àwọn àfáàní tẹ́ ẹ bá ti ń sọ̀tà àwọn sàábì fáwọn ọmọ wọn fẹ́ràn yín because ẹ̀sìn lẹ́ ń kọ́ wọn yẹn ẹ̀sìn ó sì kọ́ wọn bí wọ́n ṣe máa ráìtì yín so kí ẹ máa sọ̀tà àwọn sàhábà fáwọn ọmọ èèyàn ìtàn generally ìtàn gẹ́gẹ́ bí mọ̀mú dáàbí ṣe sọ Ibn Khaldun sọ ìtàn generally ìmọ̀ jẹ́ yóò fẹ́ràn kan gbogbo òṣùlùbù tí a fi ń kọ́ ẹ̀kọ́ yìí
tí n bá gbé wa òṣùlùbù asar I like ẹ̀ jù báyìí lọ but mo kàn fẹ́ kó wà more practical ló jẹ́ kí n gbé gba báyìí àti torí àsìkò so because asar yẹn mọ̀ jẹ́ pé okay à ń sọ̀rọ̀ nípa pé ó ṣẹlẹ̀ sẹ́nìkan rí gbà táwa fi sọ bóyá ṣẹlẹ̀ sí tán yóò wà láti sọ pé ṣẹlómi tó wà tó tún ṣẹlẹ̀ sí so ká máa ní time in tó sún èmi mọ́ pé mo fẹ́ràn díẹ̀ tí mo fẹ́ràn bí ẹ̀sìn ọlọ́run jẹ́ fẹ́ mi ó ju báyìí lọ fẹ́ sìn ọlọ́run yóò sì yóò wúlò fún mi láyé àti lálùkì àmọ́ àtẹnìkọ̀ọ̀kan wa náà àáfàá mi tó kọ́ mi láti kékeré ni níjọ́ àlàrúbá la máa ń ṣe ìtàn wọ́n wà tí window wọ́n ti hùn sí láyé mọ́nìsìn ọlọ́run àforíjì wọn just less than a year ago ni wọ́n kú wọ́n wà tí gbogbo window very very intelligent person ìmọ̀ wò pé ọlọ́run kẹ́ àbá ìgbà táwa náà dàgbà tán because ọmọ kí o ṣe Kamaluddin ni wọ́n máa ń kọ tírà wọ́n kọ lárúbáwá wọ́n kọ yorùbá wọ́n kọ ìbò wọ́n sábà fi ránṣẹ́ sáwọn christian wọ́n sábà máa kọ yorùbá gan tí wọ́n fi ránṣẹ́ sáwọn christian pé àìsí tẹ̀ ń ṣe yìí kì í sẹ́sìn. now tábà fẹ́ ṣe wọ́n àti window wọ́n ní àti fẹ́ mọ lọ́ba yìí o àti fẹ́ mọ lọ́ba ta la fẹ́ jálẹ̀ o ẹni tí ò bá tètè délé kí oúnjẹ Wednesday kò ní wọlé ni wọ́n á wá ṣe bisimilayi majere àpò ìrẹ́jú kan o wọ́n kàn ní àti ńlọ́bẹ̀ o ọ̀dà Ànábì Suleiman lálọ́lé ni o ọ̀dà Ànábì Suleiman wọ́n fẹ́ sọ̀tà Ànábì Suleiman fún wa nìyẹn wọ́n wà á rọ wa ṣe nígbà tá a bá yẹ jáde ọlọ́run mọ iná fìlà ìgbà tí mo wà ní kékeré mo lálàá kan àfáà yìí lọ́lọ́run ló sábà bí láti lálàá yẹn ní tíjọ́ ọmọdún bíi 10 sí 11 lọ àwọn ni wọ́n sọ̀tàn kan nú àwọn ẹnìkan fún wa wọ́n á ní ó sì possible kárí wa lójú oorun o sokọ́lọ́wọ́n ọba bẹ́ẹ̀ kó bá ṣàlékún dáadáa fún wọn ó rí i pé ìtàn ó máa ń ran ọmọdé lọ́wọ́ kó máa ń ran ọmọdé lọ́wọ́ kí èèyàn máa sọ̀tàn fún wọn ìyá ló jẹ́ ni àbí bàbá especially màmá níparí àwọn ọmọ yín ní nǹkan ìgbàlódé òní wípé kẹ́ lọ sí playing ground ẹ má deprive àwọn ọmọ yín totally o ẹ lọ sí cultured area ni o cultured area tí mo mí ni pé ibi tí yóò ní takò ẹ̀sìn tí wọn ò bá nírú ẹ̀kọ́ yẹn rárá ìjọ tí wọ́n bá rí wọn lè ṣe lọ́nà tẹ̀rín fẹ́ o kò burú kẹ́ ẹlẹ́yà kó àwọn ọmọ ìgbà tí ń bọ̀ ní ìsìn èmi àtàfà ara tó já pé díẹ̀ ni pé wọ́n ní àwọn ọmọ fẹ́ lọ sí playing ground nínú Ìlọrin zoological garden ok àwọn ìyá wọn ti lọ bẹ̀ tẹ́lẹ̀ wọn ti lọ check ẹ̀ ṣá níbi táwa náà lè lò torí mùsùlùmí làwà wọ́n ní bẹ́ẹ̀ ni a níbi táwa lè lò mashallah ẹ̀yin ẹ lọ ṣe wọ́n sì kó wọn mi lè imagine bínú wọn ó ṣe dùn tó yes something tẹ́ mọ̀ ṣe at intervals ni ó yẹ já lọ síbẹ̀ gbogbo ẹ̀kọ́ ilé ayé lẹ́sìn ẹ̀kọ́ wọn tán mo ṣe débẹ̀ báyìí ibẹ̀ ni mo gbà wá sí kíláàsì ni mo ń sọ o ọmọ mi káwọn sọ fún mi pé ustaz ìmí mọ̀ pé mi ní ustaz gbà mí ìmí ò sì pè mí lábùkọ́ àdìyà yóò ní àbúkọ́ àdìyà bàbú ó fa jẹlibábù Aisha kí ló ṣe fún ó ló súnmọ́ àwọn oníṣòwò ti rí i pé kò yẹ kẹ́ ẹ̀ mọ̀ súnmọ́ mi ìráyè gbọ́ sítórì ẹ̀ tí má délé ní ìsinmi wà ṣúọ̀ pé sórí ti wà ń lẹ̀ báyìí pé Mr. Man wá gbọ́ pé wọ́n fa bàbú fa jẹlibábù kí ló ṣe ó ṣe kíní kan Aisha wá gbọ́ sítórì like that kò likely kí ara àtàwọ̀ tètè tàgọ́ lábà lórí làákàyè wọn abẹ́lọ́ nǹkan lọ́nkọ́ ṣàánú wa ẹ jọ̀ọ́ jẹ́ káwọn ọmọ yín máa sọ àwọn àṣírí wọn fún yín yín tó bá ṣe tí ò dáa ẹ jẹ́ máa sọ especially ìyá kí ìyá jẹ́ ntọ́mọ lè sọ fún tí ò ní kàn pariwo eré pé ayé ẹ ti bàjẹ́ rárá tí wọ́n sọ pé mistake wà nìyẹn we can still do it ẹnìkan wà tí ó ṣe tó láìláìláìlá inshallah kì í sì dá dóńbì ká má lose hope lórí wọn wọ́n ń ṣe dáadáa àbí wọ́n ń ṣe àbí wọn ò ṣe tó bá ṣe fẹ́ ká má lose hope Ànábì Nuh títí tọ́mọ fi wọná kò lose hope o ẹ má gbàgbé o tọ́mọ fi wọná ọmọ tó sọ wípé ya bunayya yarkab ma'ana wala takun ma'al kafirin àbí ó ní ní sàáwí ala jabalin yasimin náà tí wọ́n bá ti sọ wípé la asima al-yawma min amrillah kí ló tún lọ bọ́lọ̀ wọ pé rabbi inna ibni min ahli inna wa'daka al-haqq o lose hope ẹ má jẹ́ àlùsọ tí báyìí pé ó ti wà nù mọ́ ọlọ́run bá pọ́mọ yẹn ó tẹ̀rì ajẹ́pọ́lọ́run tún lè gbà á nígbà yẹn so mo ní ìtàn àwọn èèyàn tí mo gbọ́ rí pé wọ́n lose hope bẹ́yẹn ó sì ṣẹlẹ̀ sí family mi kan wàláhì ọlọ́run padà ṣàánú ọmọ yẹn ìgbà tẹ́ ń sọ fún tí ò gbọ́ yẹn tẹ́ ń sọ fún ó ń deposit síbi kan ó reduce nǹkan tó fẹ́ ṣe so ìmọ̀ dákẹ́ ìmọ̀ torí pé ọmọ yìí ilé ti yàwó rárá
ẹ sì mọ sọ́nà. Mo rí bàbá tó sọ fún mi pé ìní lose hope lórí rẹ̀. So abẹ́lọ́ bàbá kan sọ èmi ó ní ọmọ wọn máa ń ṣe yahoo, ọmọ wa sápò ńlẹ̀. Ìgbà tọ́mọ yóò fi padà ó ní òun ti ní àwọn nǹkan kan òun fẹ́ ṣe báyìí òun fẹ́ ṣe báyìí. Bàbá yẹn wá change style, mọ́pọ̀ ńlẹ̀ àmúwò ìyàwó lè lò ó, mùsùlùmí làwà. Bàbá yẹn wá súnmọ́, mo rò pé irú ọ̀nà yẹn lọ́lọ́run fi padà ṣàánú ọmọ yẹn tó náà fi mọ̀ pé àṣẹ àwọn adápadà ní sẹ́gbẹ́ kò fi èpè yanjú ẹ̀, kò fi èpè yanjú ẹ̀, ìṣì tún wò pé àwọn ọmọ mi náà ni. Ẹ wá wo Yakub tó jẹ́ bàbá Yusuf fún 40 years, èyàn wá ọmọ fún 40 years ọmọ sọ̀rọ̀ yìí sì sọ pé àṣà àyà àti ẹ̀wọ̀n bí ìmọ̀ jẹ́míà pé ẹlẹ́ẹ̀kejì náà tá àtòrí báyìí bóyá àtòrí pẹ̀lú Yusuf tó ti sọ̀rọ̀ for the past 40 years. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ ní innaka fi dalalikal qadim ẹ̀sà kílẹ̀ mọ̀ sí ráì fún náà. So ká má lose hope lórí àwọn ọmọ tó máa ń ṣe nǹkan tí ó dáa. Dé gbogbo ìgbà tí àwọn ọmọ bá ń ṣe nǹkan tí ó dáa, obìnrin kan ló sọ eléyìí fún mi. Ọmọ obìnrin náà ń gbé ọ̀dọ̀ mi, ó wá pé ìyàwó mi, ó wá ní ṣọ́mọ mi ń ṣe dáadáa. Ìyàwó mi wá ní bẹ́ẹ̀ ni ń ṣe dáadáa. Ó nítorí kí n lè check ara mi ni o. Mo ń bẹ Ọlọ́run bá pé tí ọmọ mi tó wáyé pé kí n ṣiṣẹ́ sí lọ́mọ mi yóò fi sóríire, Ọlọ́run jẹ́ n lè máa ṣe. So ó wá mọ̀mọ́ increase effort tó ń ṣe. Áyà tó gbára lé náà ní kẹ́ni o, àkáàna abuhuma saliha. Ìdógbára lé náà nù pé òun fẹ́ increase iṣẹ́ olóore òun kọ́lọ̀ ń lè ràn àwọn ọmọ lọ. Wàláhì ọmọ yìí sì yàtọ̀ nù ọmọ. Wàláhì ọmọ yìí yàtọ̀ nù ọmọ. Ọmọ tí ó ti ju ọmọ ọdún 12 lọ báyìí tó jẹ́ pé tó bá kírun tán yóò ṣe dùá, tó bá fẹ́ gbààwẹ̀ yóò ṣe yọmí lẹ́nu pé àwọn fẹ́ gbààwẹ̀. Ó sì help gbogbo àwọn tọ́jọ́ wà ní age bracket ẹ̀ yókù náà ọmọ mi. Onímọ̀ sọ fún mi pé ustaz a máa gbààwẹ̀ lọ́la o, kódà èmi gan pé kó ti rán mi létí pé àgbọ̀dọ̀ mọ́ gbààwẹ̀ lọ́la o. Nígbà tẹ́mi ò bá ṣe tán àti gbààwẹ̀ ńgbà náà ti sọ nípa inshallah ẹ jẹ́ ká múra. Ó sì nílé mi náà ṣe ìní jẹun lójú rẹ̀. Ṣé ìwà ní ustaz ẹ gbààwẹ̀ nígbà condition mi ò gbà bẹ́ẹ̀ lónìí, ìní sọ yẹn lórí ẹ̀. So lọ́mọ yẹn ìyá rẹ̀ wá pè wá sọ bẹ́ẹ̀, a jẹ́ pé àṣàrù ìbádà táwọn òbí ń ṣe Ọlọ́run fi ń gáìdì àwọn ọmọ wa. Abẹ́lọ́run Ọlọ́run dákun ràn wá lórí láti tọ́jú àwọn ọmọ wa. Ẹni tí ò bá wá tọ́jú ọmọ, Al-Imam Ibn Qayyim rahimahullah wọ́n ní aktharu fasadil awlad min abaihim wa ummahatihim. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ títí ẹ bàjẹ́ àtọ̀dá bàbá àti ìyá ni o. Wrong choice. Wọ́n make a wrong choice. Wa taraku tarbiyatahuma. Wọ́n fi tẹ́rìbí àwọn lẹ̀. Wala yantafi'u minhum wala yantafi'una minhum. Ẹgbọ́ minhuma wala yantafi'una minhum. Àwọn wọn ò ṣe àwọn ọmọ wọn láǹfààní, àwọn náà ò ní ṣàǹfààní lọ́dọ̀ àwọn ọmọ yẹn o. Ọmọ wọn yìí bún yẹn o. The only thing tó yẹ pé téèyàn bá tún tán èyí ó tún máa ṣẹ́kù ọmọ wà ń bẹ o. Pé téèyàn bá tún tán èyí ó tún máa ṣẹ́kù ọmọ wà ń bẹ o. So investment ni ẹ jẹ́ ká náwó síbẹ̀ o. Ẹ jẹ́ ká ná àsìkò wa síbẹ̀ o. Ẹ jẹ́ ká ná àdúrà wa síbẹ̀ o. Ká sì máa ṣàdúrà fún wọn. Dùá ní tá a fẹ́ báyìí ká máa sọ fọ́lọ́run pé mo fẹ́ kọ́ ọmọ yìí dì báyìí. Wọ́n ní Abubakar Siddiq ìyàwó rẹ̀ lóyún, wọ́n ní sọkùnrin ní bẹnu ìyàwó rẹ̀ àbóbìnrin, ó ní mi sọ fọ́lọ́run pọ́kùnrin ni mo fẹ́, ó sì ní tèmi fẹ́ fi ṣe. Abubakar Siddiq ọlọ́kùnrin lọ́mọ náà ìyàwó rẹ̀ bí o bí i Muhammad wíyẹn tó bí Asma tó bí Muhammad, mo ti sọ fọ́lọ́run pé ọkùnrin mo fẹ́, mo sì ní tèmi fẹ́ fi ṣe. So ká máa ṣàdúrà fún wọn. Ẹni tó jú wa máa ń tì láti bẹ Ọlọ́run láti ṣàdúrà nǹkan ti ṣe òṣètàn ti rí mú o. Èèyàn máa ń ṣàdúrà tí wọ́n dákọ̀ àwọn ọ̀rẹ́ èèyàn, sí èèyàn wá lè dákọ̀ àwọn ọmọ èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn ọ̀rẹ́ Abu Darda máa ń ṣe é sì máa dákọ̀ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ìlọ lásán yóò padà dùn wá, ìbínú tó bí tó fi ṣépè yẹn àbí yóò padà dùn wá. Kódà ọmọ tí bá ń ṣàìdá ẹ̀mẹ́jà ṣépè fún ọmọ èèyàn tó yẹ pé ní ìsìn Ọlọ́run ní jẹ́ ọlọ́wọ́ jẹ́ àrí ọmọ tí ń jalè ó fẹ́ wọ́ọ̀sì ẹ̀mẹ́jà ṣépè fún. Ẹjá kan mọ́ tó mọ́ ṣàdúrà fún pé ìní jákàmọ́ lórí rẹ̀, ìní jákàmọ́. Ọlọ́run ràn wá lọ́wọ́ lórí àwọn ọmọ wa. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina. Ẹjọ́ jẹ́ ń fi léèkún ìsìn nígbà táìmù wájú ìṣẹ́jú mẹ́ta lọ.
àwọn technologies tí wọ́n lò láyé nísìnyí ká sọ pé kọ́ ọmọ ó kọ́ technologies ó wà lára tó yẹ ká ti prepare àwọn ọmọ fún o IT ni anything tó ní í ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ká má jẹ́ káwọn ọmọ wa wà dump of it àwọn ọmọbìnrin wa ká gbìyànjú ìta bá lè ṣe fún wọn nípa prepare ọpọlọ wọn fún àwọn nǹkan tó jẹ́ muhimmati hayati wọn so ẹ jẹ́ ká gbìyànjú ká rí ṣe fún wọn bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́n kó ràn wá lọ́wọ́ lórí ẹ̀ so ká introduce wọn sí àwọn tó jọmọ́ bẹ́ẹ̀ náà kó wà control wọn lọ́pọlọ wọn lè ṣe àwọn IT yìí kan wà control kó má jẹ́ pé wọn bá dàgbà tó ní ṣe wọn kọ́ Excel ayé ti kọjá bá ń fa so Ọlọ́run kó ràn wá lọ́wọ́ Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ká sì da resources náà papọ̀ tó bá lọ́rẹ̀ẹ́ tó yẹ pé òun ní nǹkan kan ẹ tètè sọ fún pé ràn mí lọ́wọ́ lórí irú nǹkan báyìí a bá da resources papọ̀ ìmọ̀ ń tètè mi wọ́n ní experience níbi nǹkan òun náà ní ibo mi dákun bá ń kọ́ ọmọ mi alhamdulilayi pé mo rántí ẹjọ́ má bínú tá a bá fẹ́ choose àfà fọmọ wa ẹ jẹ́ ká wà highly selective ẹ má jẹ́ ká choose àfà lè má ní gbogbo nǹkan a lè choose àfà míì tá a sọ pé lọ kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àfà yìí torí pé òun rẹ̀ dùn yes láàrin ìgbà tí ó fi kọ bí oṣù mẹ́ta yóò sì kọ ohun dáadáa tó dùn because lára ẹwà ọmọ nìyàn ó ní kó lóhùn tó dùn wọn lánàbí sallallahu alayhi wa sallam tí bá ń ka Quran yóò mọ wùyàn gbọ́ sallallahu alayhi wa sallam so mi mọ bí mo ṣe lè sọ ní báàbù tọ̀tọ̀ ni Al-Imam Ibn Hazmi ṣí báàbù fún nínú tírà wọn Mudawamatun Nufus wọn ní ohun tó dùn ẹlòmíì gbogbo tí ó fi máa rí ìkẹ́ àti ìfẹ́ àwọn èèyàn ohun rẹ̀ tó kàn dùn ní tí ó fi kú ní tó wọ́n máa jẹ láyé tí ẹni pé ohun rẹ̀ sá dùn ẹ̀fẹ̀ gbọ́ ìjọ ẹlòmíì so wọ́n sì máa ń kọ́ so tó bá ti rí pé àmúrí pé ohun lágbájá dùn ó lè fọmọ rẹ̀ sọ́dọ̀ rẹ̀ but kì í ṣe dandan kó wà tẹpa síbẹ̀ ìyẹn oṣù mẹ́ta lọ yóò ti mọ̀ tó bá rí pé ó ní nǹkan míì tọ́wọ́n tó lè kọ́ lọ́dọ̀ rẹ̀ tó sọ pé kọ́ tó bá ti rí pé ọmọ yìí ti yanjú bá tọrọ ààyè lọ́dọ̀ àáfàá rẹ̀ túnmọ̀ lọ́dọ̀ ẹlòmíì tó ká ilé máa dìsì kọ́ ládìsì so jẹ́ kó tẹ́sì àfáà tó pọ̀ with different quality mọ owó tọ́wọ́ yẹn ó di ọlọ́run alẹ́ bọ́ sí kó ráfà kan tó ní tó pọ̀ bọ̀ kìí ṣe gbogbo èèyàn lèyàn lè lo gbogbo láìfì yẹn pẹ̀lú kìí ṣe gbogbo èèyàn lọ́yẹ́ pé tó bá láfà mi ò ti tó kìí ṣe gbogbo èèyàn ó kan àfáà yẹn ó limit ẹ because ìṣe oúnjẹ kọ́ ìwọ ló kó bára rẹ gbogbo nǹkan kọ́ lòun ni so yé wa bẹ́ẹ̀ àfáà rẹ mọ Kùránì gan kò má dìsí pa ó sì jókòó síbẹ̀ náà lẹ́yìn tó bá ti kọ́ Kùránì tó wá dìsí lọ́nà ó mọ Kùránì gan àmọ́ kò mọ lúgà kankan wọ́n ní Kùránì làkàwà àlìjánná ó ní gbọ́ Kùránì ọ̀yẹ́ bẹ́ẹ̀ ó gbọ́ yé ó wáyé náà lọ so ó mọ̀ mú ọmọ lọ ìtìyà ẹ̀ ń tá a bá ti wá kẹ́fín ẹ̀ṣẹ̀ lára ẹ̀ nínú àwọn àfáà mọ́ ọmọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ kabair má ríṣkẹ̀ Urwa ibn Zubayr ló sọ pé idha ra'ayta sayyi'atan min ahadin tó bá rí ẹni tí ń fi ó kó sí kabair ẹ̀ṣẹ̀ ńlá fa'lam anna lahu akhawat kì í ṣe ọ̀kan tí ń ṣe nìyẹn ó pọ̀ ìtọ́lọ́ nǹkan ti síta mẹ́nu fa'lam anna lahu akhawat ó ní wa kadhalika alhasanat bẹ́ẹ̀ náà ni dáadáa fa'lam anna lahu akhawat so tó bá rí pé àwọn ẹni yẹn ó wá kó sínú àwọn kàbáìrì ni o kì í ṣe pé ó bọ́ fìlà lẹ́yìn fi ṣe kíláàsì o àbí ó ṣe àṣẹ nìyẹn tiẹ̀ o ìyẹn náà ìyẹn lè consider yẹn but ìyẹn ò tó tẹ́ni ẹ bá ní value tó pọ̀ kò tó sọ bẹ́ẹ̀ bọ́n bí kàbáìrì ọlọ́run ṣọ́ wa ń bẹ̀ bí kan sọ pé èèyàn ń jalè bí kan sọ pé èèyàn máa ń jẹ́rìí èké ṣẹ́gẹ́tẹ̀ àwọn kàbáìrì dhunub wọ́n jẹ́ kọ́ ọmọ rẹ̀ kódà kò mí ìgbókòó sọ wọn ju pé ọmọ tèmi ò ní wá bí òní kí n sọ yẹn ọlọ́run ràn wá lọ́wọ́ rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imama rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab rabbana innaka jami'un nas yawmin la rayba fi innaka la tukhlifu al-mi'ad subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh